sàlàfíà wàhábíyà jihadíyà nàìjíríà tẹ́ ń jẹ́ yẹn bídíà ni. sàlàfíà tẹ́ ń jẹ́ yẹn sẹ́ mo challenge gbogbo alùsùnà wàlìjàmáà gbogbo sàlàfíà yẹn ẹ pẹ̀lú ayé ní alùsùnà wàlìjàmáà ẹ mú àyà kan wá nú alukur'an tó ní ẹ máa pẹ̀lú ayé sàlàfíà, àyà kan tó ní ẹ máa jẹ́ wàhábíyà ẹ mú jáde. àjẹpọ̀ ní bídíà lẹ́yìn náà kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar àjẹpọ̀ ọmọ ẹ̀nẹ́ lẹ́yìn náà. tó bá jẹ́ pé nítorí àwọn èèyàn ṣe sálàfí ni ó sì ń sọ pẹ̀lú confidence tó pé àwọn onísúfí oníkèfèrí ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n tọ́ka ṣàdúà àjẹpọ̀ tẹ́yìn náà bá ti kú ẹ lẹ́tọ̀ọ́ kan ṣàdúà fún yín mọ́. gbogbo sàlàfíà àjẹpọ̀ yìí náà ẹ deserve àdúà ẹni èpè ní ẹni táwọn èèyàn ò gbọdọ̀ mẹ́ ṣàdúà fún òun lẹ́yìn náà. tó bá jẹ́ pé tíọ́rì yín tẹ fẹ́ lòun wípé gbogbo ẹni tí ó bá ti ṣe súfí kèfèrí ni orúkọ tẹ́yìn náà ń pera yín tẹ́lẹ̀ fọ́ọ̀mù ṣẹ́rìmẹ́sà kọ̀lí làwọn ẹ̀yin náà ẹ kèfèrí ẹ deserve kan ṣàdúrà fún yín nù. kí ló dé ẹ jẹ́ kí islam sinmi náà kí ẹ tó dé nàìjíríà yìí islam peacefully làwọn èèyàn ṣẹ̀sìn. ẹdẹ náà lọmọ yóò dọ̀tá ó dọ̀tá bàbá rẹ̀ ẹdẹ òun náà ni ẹ̀gbọ́n àtàbúrò wọn dọ̀tá ara wọn ẹbí ò lè ṣàṣepọ̀ mọ́. bísmìdì ẹ̀sìn wo ló ní kọ́ mọ́ má ṣe pẹ̀lú bàbá kọ́ mọ́ má ní àlàkọ̀ tó dáa pẹ̀lú bàbá rẹ̀ ẹ̀sìn wo ló sọ bẹ́ẹ̀ ẹ̀sìn wo ló ní a máa gé okùn ẹbí ẹ ṣàlàyé fún mi ẹ̀sìn wo ló sọ bẹ́ẹ̀. ẹ̀yin yìí náà lẹ́rọ fọmọ ọlọ́mọ lọ́kọ láì sáṣẹ bàbá rẹ̀ láì sáṣẹ ìyá ẹ̀mẹ̀lẹ́mẹ̀sìn irú ẹ̀sìn wo lẹ mọ̀ ń kódà báwọn òbí rẹ̀ bá jẹ́ kèfèrí tí ò ní síyàn dá wọn kò ní sáṣẹ wọn ń bẹ̀ ẹ̀ ń gbá ayà ọlọ́run létí tààrà fáńkì òhun nẹ́bi ìdíni àìlèhìnà ẹ̀ ń gbá létí tààrà tẹ́tẹ̀lé. tó bá jẹ́ pé ohun tẹ́yìn gbé wá rèé ẹ̀yin sàlàfíà yìí tẹ́ pè lẹ́sìn àjẹpọ̀ mọ́ ẹ̀nẹ́ lẹ́yìn náà. ẹ̀ lábàáṣe kan tó dá àdúgbò tẹ́ wà àwọn èèyàn onísọ̀rọ̀ yín dáadáa bẹ́ẹ̀ ṣe